Kazara Uncle Yemi ẹjọ́ mo fẹ́ bèrè question kọ́rọ̀ yín lè rin ẹjọ́ níbo ni original bubu níbo ló wà bubu ayé ìrí àgbọ̀nràn àti bàbá Fẹlá kọrin fún pé 2.8 billion naira only money is a messy níbo ni bubu náà wà government yín yóò dàbí terrorism nìkan náà ló favour o ẹ̀yin lẹ mọ̀ terrorist ẹ̀yin lẹ mọ̀ Boko Haram ẹ̀yin lẹ mọ̀ bandit normal citizen san tax ẹ̀yin náà tún san government ẹ̀ tún san tax fún bandit tó bá lọ sí oko tí ò bá san tax fún esme wọ́n bẹ́ orí ẹ̀ náà dànù ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan náà sínú ẹ̀ nǹkan tó lè mú chief of army staff kó máa sọ pé kò sí owó tó máa fi ra ìbọn tó máa fi ra tàbọn tó máa fi ra bọ́ọ̀mù tó máa ra kí ló dé ìbò rẹ̀ gbogbo owó tẹ̀ ń yá látijọ́ yẹn rí ìbò rẹ̀ ń kówó ra sí àtúnṣan táàsì fún Fúlàní ilé ìlú wa kò ní eléyìí ò ní pé ó dà kó ní kálukú pín lọ́tọ̀ọ̀tọ̀ with time ni adjust torí gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ń ṣe yìí nínú ètò ìlú pé ní government of terrorism o ẹjọ́ o kó tó lè mú wọn lọ sí ilé gọ́vnà tó fẹ́ mú gọ́vnà Ọlọ́run ló yọ gọ́vnà pé wọ́n bá ń lé kárọ̀ bá ń lé ni ẹ̀yin gọ́vnà tó kọ àánú yìí ṣe mí ikú ló pa fún ojúgbà àrùn kọ́ra báyìí òwe náà ló ń pa fún yín wọ́n ní kẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ ọlọ gbogbo yín jẹ́ lòdò ẹ̀ lè so tó tọ́ mọ́ bí i Nàìjíríà làmàtí kọ́kọ́ gbọ́ pé wọ́n pa gọ́vnà ìgbà tí ìlú dàrú ṣé bí ìlú ṣe ń lọ yìí ṣé ó dáa mi ò rí gọ́vnà kankan náà tó condemn àti hàn pé ìlú bí ìlú situation ìlú ṣe ń lọ kó dáa irọ́ ni gbogbo wọn ń pa campaign tẹ̀rọ pé ó máa bẹ̀rẹ̀ Ọlọ́run á ju yín lọ Ọlọ́run á ti pín Nàìjíríà before then ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìlú wo ni màá lọ báyìí o wọn àpàlà lọ sí Canada báyìí àbí Australia.